pé question tẹ́ gbé ta lé ní sà. Yes, sir. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè máa jẹ́ kó ní C àti D. Bóyá torí tẹ́ bá sọ pé C tẹ́ mọ̀ pé àwọn Christian tẹ́ wọ́n gọ̀ gan. Wọ́n gọ̀ dídìrín dẹ ni wọ́n. Torí tẹ́ bá sọ fún okay nígbà tẹ́ gbé B síta tẹ́ sọ pé hang àbí tẹ́ gbé síta tẹ́ sọ pé hang tẹ́ gbé B síta tẹ́ sọ pé falling. Then náà èmi inú wọn lè wo pé A and B lánsà kí yẹn jẹ́ C. Èmi inú wọn lè sọ pé none of the above. Ibi tó gọ̀ sí. So tẹ́ bá jẹ́ kíkiri yẹn máa ní C and D. Tàtú fi gbáǹdì ẹ wá rí àgọ́ wọn bó ṣe máa rí. Photo. Inna lillahi wa inna ilaihi raji'un. Ẹ mọ̀ pé wọ́n gọ̀ gan, wọ́n dẹ̀ dìdìrìn. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà mo gbé Ọlọ́run ga nínú gbogbo ayé ẹ̀dá tó ń gbọ́ mi ní wákàtí àti àkókò ọ̀wọ̀ yìí mo sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ àti oore ọ̀fẹ́ tí mo ní nípa ẹ̀jẹ̀ Jésù wípé Nàìjíríà kò ní bàjẹ́, ìlú yóò ní dàrú, ayé wa ò ní bàjẹ́, bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà, ọ̀tá ò ní borí ọkàn wa, Jésù Olúwa wa. Gbólóhùn tẹ́ gbọ́ ṣáájú yìí, ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni àbí irọ́ pé àwa Kristẹni agọ̀ dìndìnrìn ni wá, pé agọ̀ gan, pé adìndìnrìn gan, ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni àbí irọ́ bí ò bá wá ṣe bẹ́ẹ̀. Mo ń gbọ́ awuyewuye kan tó ń lọ ní ìlú Àbújá lọ́hùn-ún, àwọn àjókòó kan ń lọ láti sọ Nàìjíríà di ẹlẹ́sìn Mùsùlùmí. Kíní yóò bẹ̀rẹ̀ látòní, wọ́n tún rú sókè wò bóyá kátún wò bóyá yóò ṣe ṣe tàbí kò ní ṣe ṣe. Arákùnrin àtàrábìnrin Christian lápapọ̀ ọmọlẹ́yìn Kristi níbo la wà, níbo la dúró sí? Ṣé ó gbàgbé ní Asia country ní ilẹ̀ Turkey lọ́hùn ìjọ méje tí John Beloved tó sọ nípa rẹ̀ nínú ìwé ìfihàn chapter 2 and chapter 3 ìjọ méjèèje lónìí nígbà tán ọmọ lẹ́yìn Kristi dákẹ́ tí wọ́n pa ẹnu wọn mọ́. Àbájọ tí Psalm 56 wípé Psalm 56 verse 9 wípé ọjọ́ tí mo bá kígbe ní àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà. Àbájọ tí Yorùbá wípé àìlè sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ orí burúkú. Nígbà tí àwọn ọmọlẹ́yìn Kristi dákẹ́ wọ́n gbé ogun tì wọ́n, ìjọ méjèèje yẹn padà di mosque lónìí, wọ́n sọ ìlú Kristi di ìlú Islam títí di òní ní Asia country nílẹ̀ Turkey. Ẹ lè lọ Google ẹ̀ wò. Ẹ gbọ́ mi, ó ń rúgbó bọ̀ nílẹ̀ Nàìjíríà, mo mọ̀ pé tí ò lè ṣeéṣe tí ò lè ṣẹlẹ̀ ní ogun ni wọ́n fẹ́ dọ́gbọ́n fi dá sílẹ̀ ká má bàa rójú tù ráyè ayé ara wa mọ́. Gbogbo àwa tí à ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wípé ìlú ìgbọ́dọ̀ dá, tí wọ́n bá ti gbé ìjẹ̀sìn kalẹ̀ fún wa gbàm, ìyẹn láfèsì tá mọ̀ para wa lé lórí tó fi jẹ́ pé a ní lè rójú mójú mú ti ìjọba mọ́. Ó pẹ́ ṣé mo fi hàn wá bóyá màá tún sọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé fúláàgì Islam káàkiri as Islamic nation fún Nàìjíríà. Ṣé mo ti fi hàn wá bí wọ́n ṣe ń jìjàkadì wípé ìlú yìí ó gbọ́dọ̀ jẹ́ ìlú Islam tí wọ́n ń sá eré rẹ̀ ní abẹ́lẹ̀. CAN, Christian Association of Nigeria, where are you? Mbolewa. PFN, Pentecostal Fellowship of Nigeria, Nimbolewa. Ẹ̀yin CAC, Christ Apostolic Church, Nimbolewa, Unification Church of Nigeria, Nigeria and Overseas Unification, where are you? New Seraph, Mbolewa. Níbolewa LOC, níbolewa gbogbo ẹ̀yin sí anes Agbọ́ Jésù conference, níbolewa Ìgbòho conference, níbolewa Àbárímù conference, níbolewa Church of the Lord, níbolewa the Internal Sacred Order of Cherubim and Seraphim, níbolewa the movement sí anes movement, níbolewa gbogbo yín pátápátá mi ò lè dárúkọ yín tán, gbogbo ọmọlẹ́yìn Kristi, all gospel church, where are you? Níbo lẹ wà? Kí ni ìgbésẹ̀ yín? Ṣẹ̀sì dákẹ́ náà ni, bá a bá dákẹ́ a ó rí i pé omi ó tẹ̀yìn ìwọ̀gbìn lẹ́nu. Ṣùgbọ́n mo gbẹ́ ẹnìkan gbọ́, ẹni náà ti ṣe Jehovah,
ẹni tó ti ṣerú rẹ̀ rí tí yóò padà ṣerú rẹ̀. Mo wà nínú ìwé Isaiah 37 ẹ jẹ́ n kọ́kọ́ kà ní verse 10. Ó ní báyìí ni kí ẹ wí fún Ẹ̀sìkáyà ọba Júdà pé má jẹ́ kí Ọlọ́run rẹ ẹni tí ìwọ gbẹ́kẹ̀lé kí ó tàn jẹ wípé a kì yóò fi ilẹ̀ Jerusalem lé ọba Asiria lọ́wọ́. Èyí ni gbólóhùn tí wọ́n ń pè fún wa pé ká má jẹ́ kí Kristi tàn wá jẹ wípé a máa fi Nàìjíríà lé Islamic country lọ́wọ́. Ẹ gbọ́, ṣé bẹ́ẹ̀ ni tó. Ṣùgbọ́n nígbà tí wọ́n fa lọ fábọ̀ wọ́n fún wọn ní ìwé. Mo dẹ̀ gba Ọlọ́run gbọ́. Ẹ̀sìkáyà mú ìwé náà tí wọ́n fún wọn ó sì tẹ́ sí iwájú Ọlọ́run. Ó lọ tẹ́ ìwé yẹn sí inú iwájú Ọlọ́run nínú tẹ́ḿpìlì. Kí ló wá ṣẹlẹ̀? Kí n gé kúrú, mo wà ní verse 35. Mi fẹ́ kí fídíò yẹn gùn púpọ̀. Nítorí èmi ó dáàbò bo ìlú yìí láti gbà á nítorí èmi ti kárára mi àti nítorí Dáfídì ránṣẹ́ mi. Ohun Jèhófà lélẹ́yìí, ohun Yahweh lélẹ́yìí, yóò dáàbò bo Nàìjíríà láti gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n rò wípé àgọ̀ dìndìnrìn ni wá, a lè sọ̀rọ̀, àwọn jẹ wọ́n níyà, àwọn jẹ wọ́n máyé. Áńgẹ́lì Olúwa sì jáde lọ, ó sì pa ọ̀kẹ́ 9,930 ní ibùdó àwọn ará Asiria. Nígbà tí wọ́n dìde ní òwúrọ̀ kùtùkùtù, kíyèsí gbogbo wọn sì jẹ́ òkú. Bẹ́ẹ̀ bá rò pé ẹ kó gbogbo ẹ̀ tì wá láti fọ́ọ̀sì ẹ̀sìn kan lé wa lórí, ó ṣeéṣe k'Ọlọ́run jà fún wa. Kẹ́ni tó wo rẹ̀ bí alààyè kó padà di òkú. Verse 37 bẹ́ẹ̀ ni Sẹnakẹ́rúbù ọba Asiria mú ọ̀nà rẹ̀ pọ̀, ó sì lọ, ó padà, ó sì ń gbé ní Néfè. Wá gbọ́n tó ṣẹlẹ̀ tí mo fẹ́ kẹ́ kíyèsí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wá ń di ọ̀rọ̀ yìí. Ó sì di ìgbà tí ó ṣe bí ó ti ń tẹríba ní Isroki òrìṣà rẹ̀ ní Adramaleki Sárì, àwọn ọmọ rẹ̀ fi idà pa, wọ́n sì sálà sí Amenia. Idà hun la fi pa hun, ọmọ inú ọká a máa ṣekú pọ̀ká. Gbogbo ogun tẹ́ ń jà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn, ǹjẹ́ ẹ mọ̀ pé kì í ṣàwọn oníṣẹ̀ṣe òun ló gbógun tìyín? Ẹ lọ kíyèsí látòrí àbúrò wa ta lọ lọ́run, ṣe mọ̀ pé Abdulaziz Adégbọlá òun ló ń jẹ́. Pásítọ̀ kan tó lagimẹ́ ẹlẹ́hà lórí ní Ṣakí ní ọjọ́ yẹn, àfíìsì lòun náà ń jẹ́ kó tó di pásítọ̀. Kí ló dé tí wọ́n fi ń kúrò nínú ẹ̀sìn yín? Àwọn MS bàbá tí wọ́n ké wọn àṣẹ̀ṣẹ̀ lọ ké, wọ́n ti ké, wọ́n wà lára yín tẹ́lẹ̀. Ní tí mò ń jẹ́ òye yìí ni wípé ẹ lérò pé àwa lẹ fẹ́ dojú ogun kọ. Àwọn ọmọ tó jáde lábẹ́ yín táwọn gan mọ in and out yín, àwọn ni wọ́n máa kọ́kọ́ pa yín tán bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. Àwọn tẹ́yìn ń pè ní abọ̀rìṣà lẹ́nìyẹn, tẹ́ ń pè ní ẹlẹ́bọ lónìí yẹn, tẹ́ mọ̀ pé ara yín ni wọ́n, àwọn náà ni wọ́n máa kọ́kọ́ dìde ogun sí yín. Nígbà tẹ́yìn bá gbógun dé, wọ́n mọ in and out sí yín. Àwa ò níjà nínú ọ̀rọ̀ yìí, a ò ní ọ̀ràn nínú ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀ wà lọ́wọ́ Jèhófà, yóò dẹ̀jà fún wa. Gbogbo ọmọlẹ́yìn Kristi, ẹ ṣe ìpàdé òtítọ́ àti òdodo, ẹ má sùn, ẹ má kàn máa wá owó, ọrẹ, ìdámẹ́wàá, mọ́tò, jẹ́ẹ̀tì káàkiri. Ó ń bọ̀ o. Olórí oko ò ní pẹ́ dé. God bless you all in the mighty name of Jesus Christ. Ìsìlámù ní màmá wa, Kùránì ní ìwé wa, Àrọ̀bíyà ní èdè wa. Yorùbá nation kò ní ṣe ṣe, Yorùbá nation. Afghanistan ìlú mùsùlùmí ni. Kí ló sọ dahoro? Iraq ìlú mùsùlùmí ni. Kí ló fọ́ bẹ́ẹ̀? Syria ìlú mùsùlùmí ni. Kí ló sọ bẹ́ẹ̀ di ahoro lẹ́ni tó sọ di ìlú àwọn ghost? Subhanallah. Libya kí ló sọ dahoro? Ṣé bẹ́ẹ̀ tó? Ẹ sọ ìlú bíi tí. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.